like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Ọjọ́ òní ṣojú rẹ̀, ó yẹ kó mú jókòó múlù, kó fi gbólúwàgà, ọba kọ́dáyé. Ó kú ọdún, ó kú ọdún, ó àyànjú àwo, máa wọlé máa rọra. Àpáta ewìdé ó yá gbogbo lóríire ẹjá jọ máa kó lóríire alálùbáríkà ẹ̀dá ènìyàn. Pásítọ̀ Mrs. Mary Bọ́sẹ̀dé ojú àwo lọ́lọ́jọ́ ìbí tòní tá a wá kí. Ó yá ẹjá máa kí, àní ẹjá máa kí, ẹsẹ̀já máa kí, onínúure oníwà tútù bí àdàbà. Mọ̀mísí tẹsítímọ́nì òun lè mí wí o. Ìyá Olúwa dára sí mi, ìyá Israel òkú ọdún. Olówó oríire ọkọ rẹ̀ Pásítọ̀ Bíọ́dún Isaac ojú àwo lóní káwá máa dá keke lúke olóní káwá máa gbé tọ́kì sórí àmàlà. Ó ní lónìí ọjọ́ ìbí àyà òun, ó ní ká mọ̀ dákẹ́, ó ní ká máa sọ kùtù wọ̀wọ̀ bí ọbẹ̀ tí ń sọ lórí àrò. Ọlọ́jọ́ ìbí òkú ọdún òkú yèdùn. Ìwọ lolúwa lọ́wọ́ ọba mi fi ṣe olórí Mercy of God gospel singers. Ẹni ire ni wọ́n ń ṣe, alálùbáríkà ẹ̀dá ni wọ́n jẹ́. Ìwọ gba yìí ó gbẹ̀yẹ adúmáradá àdùnbánì láwùjọ àwọn obìnrin rẹ̀. Ó yá o, jáwá máa relé bàbá tó bí ọlọ́mọ. Ìṣe Èkìtì ní ṣe lé bàbá rẹ̀. Ìwọ lọmọ Ògìdán, ọmọ akin ló àdùsẹ̀, ọmọ akin àríjẹfọ̀, ọmọ akin kóògùn. Ìwọ lọmọ agbúre àgúdùgàdà sójú òdì ìkáríjẹfọ̀ òṣèyá yan. Ugbó kọ̀kọ́kọ́ kankan tí dèlú ìṣẹ́nà pẹ̀lú tó àjẹ́. Adabalùkòsì tó bà lórí igi lọ́jọ́ odò lọ́jọ́ sí kan pẹ̀gbẹ́ ọdẹjọ́. Onímọ̀ títa níbẹ̀ tó gún ìbọn, àrìmọ̀ títa níbẹ̀ tẹ̀jẹ̀ àkọ̀fà. Ùgbójó kúkúrúkú lásán náà mú gbógi lọ́jọ́ odò òun lọ́jọ́ sí kàdàbalùkòsì síbò lọ. Ìwọ lọmọ òfìdó rẹ̀ kan jílẹ̀. Òrẹ́ kó bá ti jílẹ̀ nílé bàbá tá a ti bí ọlọ́mọ ó ní ohun tó mú ṣe. Límì jẹ́ òkè, ìwọ lọmọ erédè, èélú gbàràgàdà. Ọmọ Ògìdó ògùn mọ́gàrà, ọmọ atapà mọ́tà ọ̀. Ó sọdún èyí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba wàá ṣe mí sí. Àríyáyá ni ti yá, àríyáyọ̀ ni ti yọ̀, iná mọ̀sáyà náà ni onílé àlejò onílé ọkùnrin obìnrin ọkùnrin ọmọdé àgbààgbà ọmọdé. Ó máa fọ yàyà ṣe tiẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn tó bá ní kó o má pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú wọn. Ayọ̀jú àwọn òkú ọdún ó sọdún èyí o. Olúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ. Ònírípò ọmọ, ònírípò ọkọ, ìwọ fúnra lára rẹ̀ gan òní bá ìsàn lòdì. Bóyin bá ṣe tágbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tágbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní ojúmọ́ tí má dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ó kú ọdún, ó kú ọdún, ó àyànjú àwo, máa wọlé máa rọra. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.